إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. الحمد لله على نعمه الجزيلة وآلائه العظيمة الظاهرة والباطنة، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe ìdẹ̀ra rẹ̀ lérí wa, àwọn ìdẹ̀ra tí a lè kà tán, nínú àwọn ìdẹ̀ra tí a ń fojú rí àtàwọn ìdẹ̀ra tí a lè fojú rí, nínú àwọn ìdẹ̀ra tá a mọ̀ àtàwọn ìdẹ̀ra tá a mọ̀ pé Ọlọ́run ṣe fún wa, gbogbo ẹ̀ pátá adúpẹ́ rẹ̀ fún Ọlọ́run ọba wa. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Eléyìí tí a fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí, òun náà ni al-ikti'abu asbabuhu wa alamatuhu wa ilajuhu. Al-ikti'ab, kí ni wọ́n pè bẹ́ẹ̀? maradun min al-amradi an-nafsiyya. Al-ikti'abu yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn àrùn ọkàn tó jẹ́ pé tó bá ti ṣẹ́sìn yàn la, ó lè ba eríkèéríkèé ara yẹn jẹ́. Ó jẹ́ ọ̀kan nínú àwọn àrùn ọkàn tí máa mú yàn kúrò nínú ẹ̀sìn. Ó jẹ́ ọ̀kan nínú àwọn àrùn ọkàn tí máa ń fa ikú, ìmọ̀ ń fa àárẹ̀ ara. Al-iktihab sila'un min aslihati shaitan. Àrùn tá a sọ yìí, ọfà kan ní nínú àwọn ọfà ìṣù tí máa ń ta á mọ̀yàn. Tó bá ilé wọnú ara yẹn, téèyàn bá tètè wá bayọ, yóò gbé yẹn ṣubú. Al-iktihab, kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ lédè Yorùbá? Òun náà ni ìrònú pẹ̀lú ìbànújẹ́ tí ó fi hàn lẹ̀ tọ́pẹ́ nínú ara yẹn. Ọ̀sẹ̀ tí ìrònú, ọ̀sẹ̀ tí ìbànújẹ́, àmọ́ kí ìbànújẹ́ àti ìrònú kó wá jókòó sínú ọkàn yẹn, kó má lọ bọ̀rọ̀, ni wọ́n pè ní al-ikti'ab. Àwọn òyìnbó wọn a máa pè ní depression. Ọlọ́mọṣà sọ wà ń bẹ̀, bá a ṣe dákọ̀ rẹ̀ tọ́ra kéré lẹ́nu yẹn, iṣẹ́ tí ń ṣe nínú akẹ́mi ara ọ̀làgbàrà. Depression, ẹ̀yọ́ mayami, àrùn kan ní maradun muntashir bayna al-ibad, tó gbajúmọ̀ tó sì fọ́nká láàrin àwọn èèyàn. Ó wà láàrin àwọn tí ì ṣe muslim, ó wà láàrin àwọn tá jẹ́ muslim, ó wà láàrin Lárúbáwá, àwọn òyìnbó, àwọn gangan ni wọ́n ń sìn. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wá jẹ́ Yorùbá tá ń pera wa ní mùsùlùmí òdodo, lọ́kùnrin lóbìnrin, a rí i pé àrùn yìí ti ń ṣẹ́sára ọ̀pọ̀lọpọ̀. Depression ó wà lára ẹlẹ́hà, ó wà lára ìyá tí ń lo jẹ̀lbáàbù, ń bẹ lára ọkọ, nígbà mi lára ìyàwó, lára ọ̀gá iléeṣẹ́, lára àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá. Al-ikti'abu huwa itirabul muzaj alladhi yusabbibu shu'uran mutawasila bil husnil mustamir. Wọ́n lòun náà ní àìbalẹ̀ ọkàn tí wọ́n ń ṣokùnfà kéèyàn ọmọ fíìl, kéèyàn ọmọ nífurama nínú ara pẹ̀lú ìbànújẹ́ tó jẹ́ pé yóò máa wá dàyàn láàmú ní gbogbo gbà. Tí ìbànújẹ́ bá ti pẹ́ lára ni wọ́n ń pè ní depression. Tí ìbànújẹ́ bá ti pẹ́ lára ni wọ́n ń pè ní depression.
ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa. al-ikti'ab maradun min al-amrad wọ́n ní gbogbo wa kámọ̀lẹ́ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́mọdé á ní ọlọ́mọdé ni wọ́n bàjẹ́ wọ́n yẹ sàdúrà ọlọ́mọdé ọ̀pọ̀ lápè ọlọ́run ti ní òun máa dùn yín nú òun máa bà yín nú jẹ́ òun máa dán yín wò inna ma'al usri yusra a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní inna ma'al usri yusra ọlọ́run ní tábà ti dẹ̀yìn la àtún níyìn la tábà ti níyìn la àtún dẹ̀yìn la bá a sì máa bá yín nù àmọ́ olùgbàgbọ́ òdodo nígbà tó lọ́wọ́ bá aláà bá dẹ̀ la yóò dúpẹ́ ìgbà tó lọ́wọ́ bá aláà bá dán wò yóò ṣe sùúrù tí ń ṣe kọ̀ wá ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun náà ronú kò ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé inú rẹ̀ bàjẹ́. wọ́n ní maradun min al-amrad an-nafsiyya al-fattaka depression ìrònú pẹ̀lú ìbànújẹ́ ọkàn wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn àrùn téèyàn gbọ́dọ̀ gbà láàyè nínú ọkàn rẹ̀ yudammiru al-hayata kullaha wọ́n ní máa ń ṣokùnfà tí àárẹ̀ yìí bá ti sẹ́sìn yàn la wẹ́rẹ́wẹ́rẹ́ èyí ó ti padà fàyè lẹ̀ aw yusabbibu al-i'aqa wọ́n nígbà míì èèyàn wà láyé pẹ̀lú wàhálà ó lè sọ̀yàn dárọ́ ó lè sọ̀yàn dẹni tí ò ní stroke ó lè sọ̀yàn dẹni tí ò ní rínà mọ́ èyàn lè má gbọ́ dáadáa mọ́ èyàn lè má lè rìn jáde mọ́ èyàn máa wá bẹ́ẹ̀ dàsùkò tọ́lọ́hún fi pààyàn eléyìí gan ojú kú lọ wal fitnatu ashaddu min al-qatl ọlọ́run ní fìtínà ayé ó burú ju kéèyàn kú lọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìwé ìbò ti kú náà ìbò ti kú fínfín èyàn tí ọ̀wá kú tó ní depression èyàn ní depression ọwọ́ á lò bẹ́ẹ̀ fa 50-60 years ọlọ́mọsá sẹ́mi àti yín bẹ́ẹ̀ o wọ́n ní wala yastati'u al-istimta'a kò ní gbádùn ayé mọ́ gbogbo nǹkan ò ní dùn mọ́ bọ́ wà ní mọ́tò ọlọ́yẹ ìbànújẹ́ ilé mansion ẹkún yóò dérí kodò billions ló sì wà níwájú ẹ̀ billions of dollars billions of naira wala tafakkur fil mustaqbal bi ijabiyya kò ní rí dáadáa láyé mọ́ yóò ti já kan yìí pé gbogbo nǹkan ti tán èyí tó ń wọ̀ yìí àbí èyí tó bọ́ fún yìí kò sí dáadáa mọ́ ọjọ́ ọ̀la tí ń bọ̀ yóò ti lose hope wọ́n nínú àwọn àdánwò tí depression máa ń ṣe kínní tí máa ń bí sèyàn lánàá àdìl hayatu dunya àwọn àlùfáà wa wọ́n ní ká máa kàn án máa wá létí gbogbo gbà ìgbé kẹ́nìkan máa tàn ọ́ wọ́n náà máa tàn ara rẹ̀ ilé ayé tá a wà yìí darul bala ilé àdánwò ni wal imtihan ilé ìdánwò ni a máa kú nípele kan bọ́ sípele kan nínú ọlá a máa kú nípele kan bọ́ sípele kan nínú ọlá a máa kú nípele kan bọ́ sípele kan nínú ìgbàgbọ́ wọ́n nígbà tá a bá fẹ́ bọ́ sípele yẹn àdánwò láàsìkíní ìlàkò ìdánwò ni wọ́n ṣe fún wa ìmánì rẹ̀ ò lè lékún àfikọ́lọ́ náà o lè bọ́ sí kíláàsì míì next level àfi kí ọlọ́run bá aláà kó ṣe dáwò fún wọn ní bọ́dọ̀ bá wá rí báyìí jama a wà máa ṣe sùúrù a sì gbìyànjú bí àrùn yìí bí ó ṣe ní ba ìṣẹ̀mí wa jẹ́ ọlọ́run ọba ní wa nabluukum bish-sharri wal-khayri fitna ọlọ́run ọba ní tá a bá kó oore sọ́dọ̀ yín ọlọ́run ní fìtínà tá a bá sì ṣàlàyé fún yín náà fìtínà náà tálíkà ń fìtínà wá kó tó rí 1000 yóò lagi yóò ti mọ́tò fa yóò gbàrú kan tó fún ní 500 olówó ńkọ́ sólówó sinmi èèyàn dáwọn yẹn lọ́wọ́ látàárọ̀ dálẹ́ ẹ̀bùn mi kò ní sinmi bí ṣe ń tráfù ní ọmọ lọ ní ọmọ bọ̀ kíkì ní yọmọ tán ọlọ́run bá ní fìtínà ni wa ilayna turja'un ọlọ́run lè tọ́ pàtàkì ní pé kẹ́ sáàmà pé ẹ padà sọ́dọ̀ èmi ọlọ́run àdánwò ilé ayé ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ torí ẹ padà tẹ́ bá sì ti padà sọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹ̀sìn lèmi ọlọ́run ọba ó bí yín o
àwọn afáàní tọ́lọ́run sọ lábẹ́ wáyé lẹ́nà tó jà òun náà nìyẹn ẹ̀sán náà ti péjọ kan náà àti tálíkà àtolówó gbogbo yẹn gbọ́dọ̀ kú àtàfà àtọmọkéwú ẹ gbọ́dọ̀ jáde láyé àtẹni tó ní àtẹni tí ò ní gbogbo yín lẹ̀ padà ní símá Suratul Anbiya ayah 35 alibala àwọn àlùfáà wa ní àdánwò yakunu thamarata adh-dhunub wọ́n ní yóò máa jẹ́ consequences ẹ̀ṣẹ̀ wọ́n ní ẹlòmíì oye ẹ̀ṣẹ̀ tọ́tara bọ̀ lọ́jọ́ kí depression wá nígbà ọ̀daràn má ṣe tó bá ti ṣe wọ́n padà káwó lérí èèyàn padà sunkún èèyàn padà ronú ọlọ́wọ́n bá ní wa ma asabakum min musibah ọlọ́wọ́n bá ní èyíkéyìí musiba tó bá bá yín àdánwò ni wọ́n pè bẹ́ẹ̀ fabima kasabati aydikum ọlọ́wọ́n bá ní ẹ̀yin náà lè fọwọ́ yín fà ìtọ́ fà fún sẹ̀mí rẹ̀ náà lọ padà rí sọlọ́ọ̀ ní má ṣe olóòṣè ọlọ́ọ̀ ní má jẹ ọlọ́ọ̀jẹ ọlọ́ọ̀ ní má mú olóòmú ọlọ́ọ̀ ní má sọ ọlọ́ọ̀sọ. wa ya'fu an kathir ọlọ́wọ́n bá ní fìtínà tó bá yún ẹ̀yin náà check ara yín depression tó bá wọ́n náà check ara rẹ̀ kí lọ́ọ́ kára bọ̀ bẹ́ẹ̀ni tí wọ́n wò kú wọ́n sì ayé rẹ̀ wá dàrú yọ máa ronú abẹ́ni tí mo mú kú mu abẹ́ni tí ń jẹjẹ kú jẹ yóò ní depression kò tó mọ́tò fẹ́ dá sí torí depression táwọn wí yọ jẹ́ ọ̀kan nínú ọmọ ogun ọlọ́run ọjọ́ kan nínú ìyàtọ̀ ọlọ́run fi ń jẹyàn ọlọ́run ní ilé ẹnu ọlọ́run bá ní ẹnu wọn bá àdánwò tẹ wá ọlọ́run bá ní ẹnu wọn bá àdánwò tó bá yín yẹn wa ya'fu an kathiri òun ti sàmójúkú lérí àwọn èyí tó pọ̀ o gbogbo ìyàtọ̀ ń jẹun ẹnu wọn bá ẹ̀ṣẹ̀ tíntín lòun torí ẹ̀jẹ̀ yín yá o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lòun ti ṣàforíjì o tóun bá ní kó òun ọ̀jẹ̀ yín yà lérí gbogbo tẹ́ ṣe tẹ́rù tí ṣe kí ni tí tẹ́rì sí ló ṣe jẹ́ pé gbogbo níta bá ṣe láyé tọ́lọ̀ padà wá mú ẹ̀san rẹ̀ wá níwọ̀n bá díẹ̀ lọ́lọ́run jẹ wáyà lérí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ti forgive wa ọlọ́mọdé àìsàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa o àjẹbọ ẹ̀ṣẹ̀ oyè ọlọ́run wọ́n ṣe sọ́ọ́dẹ̀ kọ̀ọ̀kan wọn bẹ̀ nínú àdúrà tá nàbí mọ́sálà wa a'udhu bika min sharri ma sana'tu ọlọ́run ọba gbogbo tí mo ti dá lára tí mo ti ṣe nínú ẹ̀ṣẹ̀ àjẹbọ rẹ̀ aburú náà ni mo wá ń fi ọlọ́run wá sọ́ńbẹ́ kó ṣàánú mi nínú àwọn àdúrà ni sayyidul istighfar suratu ashura aya 30 ni Allah ti ṣe kíni Allah ti sọ alhusnu wọ́n ní ẹ̀rí ìbànújẹ́ silahu shaitan wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn irinṣẹ́ èṣù tí ma fi báyàn jà yóò máa dá ìròyìn sínú ọkàn yàn kò níjọ́ kan balẹ̀ litadmiri hayatil mu'min láti bà ìgbésí ayé mùmínì jẹ́ àwọn ọlọ́wọ́n bá aláǹdí ó yé wa nínú Al-Qur'an pé innaman najwa minash shaitan ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ṣètọ́n ti ń bá yín sọ ṣètọ́n náà sọfẹ́ lómi a ní kí ló ń ṣe láyé kí ló túkù tó ń ṣe láyé ọmọ yẹn ti kú kí ló tó wá ń ṣe ẹni tó yẹ kó gbẹ̀yìn ó ti ṣáájú iṣẹ́ ti bọ́ kí ló tó wá ń ṣe ní ayé lọ́lẹ̀ gbé nǹkan jẹ lẹ́lọ́sùn kámọ́ra lọ́lẹ̀ parẹ́ lọ́lẹ̀ kó sínú gànga bọ́sọ́mì kí ló tún kù fún ẹ ilé ẹ̀ ti jóná ọlọ́run bá ní innaman najwa minash shaitan èṣù òun ni ó máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn àlìjànú burúkú ọlọ́run bá ní ilé yahzuna alladhina amanu káwọn olùgbàgbọ́ òdodo kan lè bá a máa wà nínú ìbànújẹ́ yóò máa ran yín létí gbogbo tó ti bọ́ ìpè ọdún báyìí owó rẹ̀ kan sọnù ọdún báyìí nǹkan báyìí bọ́ fún ọ ọdún kan báyìí nǹkan báyìí bọ́ fún ọ ẹ dákun tó ti bọ́ sódì kéèyàn tó máa lónú eré ẹ̀ mọ́ ṣètọ́nà ọmọ wa gbé wá sínú ọkàn ọlọ́run bá ní káwọn olùgbàgbọ́ òdodo kan lè bá a máa banújẹ́ kan lè bá a ní depression ọlọ́run bá wá ní walaysa bidarrihim shay'an illa bi idhnillah
bó ṣe kọ́ wá gbé ogun tó ọlọ́run bá ní wọn ò lè fara ní olùgbàgbọ́ òdodo àfi tọ́lọ́run bá fẹ́ wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run bá ní gbogbo àwọn mùmínì òdodo falyatawakkal ala Allah kan ya dìmọ́ ọlọ́run kan ó dìmọ́ ta ni jama Allah ọlọ́run ní olùgbàgbọ́ òdodo ẹ dìmọ́ ọlọ́run ọlọ́run pè é lólùgbàgbọ́ òdodo ó tún wá ní kó dìmọ́ ọlọ́run ìtumọ̀ ẹni pé ẹ jẹ́ kẹsẹ̀ yẹn ó ṣe kí ni ẹni kó tún rinlẹ̀ lérí ìgbára lé ọlọ́run tẹ́ gbára lọ́lọ́run kò sí nǹkan míì tẹ́ tó lè gbára lé mọ́lẹ́yìn Allah ẹ má jí má nìyẹn bọ́ o tí má nìyẹn ọba ti bọ́ ìdí ṣètò ń fẹ́ ṣe yẹ kò ní ṣe kí ni kò ní rí ṣe torí pé tí depression bá ti wọnú ọkàn ṣètò ti jòkó lọ́kàn yẹn nìyẹn kò sí àrà téèyàn lè dá èyí lè parẹ́ ó lè pàyàwó ó lè pàdé ó family driver tó bá ní depression tí máa wa mọ́tò lọ tẹ́ bá ń sọ fún pé díẹ̀díẹ̀ yóò ṣètò máa tẹ́ náà mọ́ a ní fi fún tẹ́ sọ yẹn màá tó wá gbé yín sáré ẹ wà ní subhanallah ó ní subhanallah kí lè ṣe subhanallah ẹ wà ní subhanallah ẹ wà ní nítorí pé ilé ayé ti ṣe kí ni ilé ayé ti sú ilé ayé ti sú ó wò pé ìgbà tó wọn ò kú náà láti jọ ẹgbẹ́ òun ti ralẹ̀ ẹgbẹ́ òun ti kọ́lé òun ò ralẹ̀ òun ò kọ́lé òun ò ní kankan tó wọn bá pa gbogbo yín tẹ́ ní nǹkan yín náà kò burú èròkèrò depression ọ̀dà bíyàwó bá ti ní ẹni gbádùn ẹnu lé mọ́ bọ́kọ bá ti ní ẹni lójú lẹ́wọ̀n tọ́gà bá ti ní iléeṣẹ́ gbogbo àwọn tán bẹ́ẹ̀ iléeṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ni wọ́n mọ̀ pé nǹkan kan ń ṣe ọ̀gá. ẹ̀yọ́ mayami kọ́lọ́ mọ́sá sọ ní kọ̀ọ̀kan wa níbẹ̀ o bẹ́ẹ̀ haba ní depression oye jalibaba yóò so ẹ máa béèrè pé ta lẹ́ ń fẹ́ yóò lóhun lágbájá ni kí ló sẹ́yìn ó ní ọ̀sẹ̀ kankan ó ní aláàjì náà ni òfin ọlọ́kàn balẹ̀ ìtò fi rù ó náà ní sọ yẹn ọkùnrin mi yóò fẹ́ jáde àwọn mọ́tò lẹ́nu torí depression kí náà ṣẹlẹ̀ wàhálà nulẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ọlọ́mọṣà ìṣàánú ní kọ̀ọ̀kan wa o Suratul Mujadala ayàlẹ̀ kẹwàá lọ́lọ́wọ́n bá Allah ti ní wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ má fà láàlẹ́ o Allah lọ́kàn àbí òun ní sì ń darí ọkàn tẹ́ ẹ bá ti fọlọ́run lẹ̀ ọlọ́run yóò ṣẹ́gun àrùn ọkàn yẹn yóò sì ṣẹ́gun ṣètọ́n tó ṣe kínní tó jòkó síbẹ̀ asbabul iktiab wọ́n ní àwọn nǹkan wo ni máa ń fà téèyàn fi máa ní ìrònú pẹ̀lú àìbalẹ̀ ọkàn tí wọ́n pè ní depression wọ́n ní kí ni máa ń fà á wọ́n ní tí ń fà á pọ̀ á kàn ká díẹ̀ mbẹ́ alákọ̀ọ́kọ́ faqdul ahibba òun náà ni ẹni tá a nífẹ̀ẹ́ sí kó kú ẹni tá a nífẹ̀ẹ́ sí kó ṣaláìsí bọ́yá ọmọ bọ́yá ọkọ bọ́yá ìyàwó bọ́yá bàbá bọ́yá ìyá èmi àti ìyá wa kan jò ní à ń sọ̀rọ̀ wọ́n á sọ fún mi pé kí n bá wọn wá oògùn kan wọ́n á sọ fún wọn pé a ṣiṣẹ́ lérí rẹ̀ dókítà ló ní ká máa lò wọ́n ti ní BP blood pressure àbí ẹ̀jẹ̀ ríru àwọn sọ̀rọ̀ wọn ní ìgbà wo ní kíní yìí tó wá dọ́dọ̀ yín wọ́n ní ọmọ àwọn kan tọ́jọ́kùnrin ló jáde láyé ọmọ ọdún 13 àwọn lò tó oṣù 3 lọ́sibítù oṣù 3 ni ó padà wá já sí pàbó àjùgbà tó ti kú báyìí ó ti òun náà làwọn ti wọ̀ ní depression ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ tí wọ́n sọ ń sìn lọ bí 25 years láti 25 years wọ́n sì ń bẹ nínú kíni nínú àárẹ̀ ìrònú ni ó jẹ́ pé nínú sharia Islam bẹ́ẹ̀ nìkan bá ti kú kí lásọ inna lillahi wa inna ilayhi raji'un
kul la yusibana illa ma kataba Allahu lana wa maulana ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run la padà sí qadarullah wa ma sha'a fa'al àsìkò t'Ọlọ́run kọ fún ọ nìyẹn bọ́lọ́ ṣe kọ́ nìyẹn mùsùlùmí òdodo lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti gba kámúbà yìí ó ti lo oògùn depression fún ara rẹ̀ amẹ́ni tí kò wọ́n gbàgbọ́ pé kú yóò ṣe wá kú kò kú kò jẹ́ kú wọ́n ní wọ́n ti sin ní kò jẹ́ kú wọ́n ti lọ yóò wá bẹ̀rẹ̀ depression kọ́lọ́mọ bá alákòóso àná wa ẹlẹ́ẹ̀kejì khasaratu alwadhifa kéèyàn olùsíṣẹ́ ìpè wọn ní lágbájá ọ̀gá ti sáyìn kó tó travel wọn náà ti dismissing la ilaha illallah wọn ti gbélé tàlẹ́ lọ́wọ́ tó wá jẹ́ mùsùlùmí yóò ní inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha níta ànábì ní ká máa kàtí nǹkan bá bọ́ nìyẹn ànábì lọ́wọ́ pààrọ̀ yìí tó dáa ju yìí tó bọ́ yẹn lọ allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha lamini bi musiba yìí kọ́ wá pààrọ̀ yìí tó dáa bọ́kọ̀ yẹn bá kú bẹ́ẹ̀ yẹn bá ti wí inna lillahi wa inna ilayhi raji'un téèyàn wí allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ọlọ́run fún yẹn lọ́kọ́ mi tó dáa ju yìí tó lọ lọ Umu Salama sọ bẹ́ẹ̀ ó ṣàdúrà yẹn ọlọ́run sì fún lẹ́nu tó dáa ju Abu Salama lọ. iṣẹ́ bá ti bọ́ ọ̀ máa rò lẹ́mìí rẹ̀ pé iṣẹ́ tó bọ́ yẹn bọ́yá ọlọ́run rí pé kò sóore ń bẹ̀ fún ọmọ àmọ́ kọ́ irọ́ o gbogbo ọgbọ́n tí àbádá sí náà ni wọ́n máa ń lọ ní bọ̀ gbogbo bí tí ń lọ wọ́n ní àwọn orí kankan ṣe sí i àní rọ́ o òun gbọ́dọ̀ padà síbẹ̀ irú ẹni yìí kí ni wọ́n padà níjàmọ́ depression ìrònú pẹ̀lú àìbalẹ̀ ọkàn àrùn ni o tọ́ba ti sẹ́sìn yàn lábàáyé yóò máa invite àwọn àrùn míì tí ò ṣe fojú rí títí téèyàn fi hàlákà téèyàn fi parun. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-infisalu an shariki al-haya bit-talaq wọ́n ní kí òǹpinya ó ṣẹlẹ̀ lógìgì láàrin olólùfẹ́ méjì ọkọ àtìyàwó táǹpẹ́ ní at-talaq divorce oyè lóbìnrin àti ọkọ rẹ̀ náà tó ná divorce ṣẹlẹ̀ àwọn méjèèjì ẹ má jìnnà sí wọn eré wọn ò ní pé dáadáa mọ́ wọ́n ti wà depressed látara ìrònú bóyá ìyàwó ló fọkọ lẹ̀ ni àbí ọkọ ló fi ìyàwó lẹ̀ àbáwọn méjèèjì ni wọ́n ṣe pinnu pé jáfẹ́ra wálẹ̀ ẹni ọkọ bá jájú lẹ̀ àbí ìyàwó lọ́jà ọkọ lẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń develop àrùn tá a sọ yìí asbabul iktiab nínú àwọn tí máa ń fa àìbalẹ̀ ọkàn ìrònú alifashal fi tijara òní kéèyàn ó ṣe business pẹ̀lú owó ńláńlá kéèyàn establish business kéèyàn wá ná owó ńlá síbẹ̀ kó wá di pé gbogbo ẹ̀ padà wá bọ́ sí pàbó ó dé fáàmù báyìí gbogbo adìẹ bíi 2000 gbogbo wọn ti kú lọ ọ bọ́ síbi títí ń sẹja àgbàrá òjò tọrọ ó ti gbé ẹja lọ owó ti ṣe kíni owó ti wọgbó onítọ̀hún ẹ má jìnnà sí tí o bá ní mánì dáadáa yóò ní depression yọmọ wípé bó ni kóhun ti bẹ̀rẹ̀ àmọ́ tó bá nígbàgbọ́ yóò pè Ọlọ́run náà ni yóò sì tún bẹ̀rẹ̀ míì gbogbo àwọn tó ń bẹ nínú àdáwò báyìí kọ́ lọ́mọ́sá bá ṣàánú òjò tọrọ lọ́dún ní ọba nǹkan jẹ́ gan o ẹni kan ló mọ̀ àwọn èèyàn lose properties omi gbé ẹja àwọn èèyàn lọ rẹpẹtẹ millions ẹlẹ́ẹ̀karùn-ún min asbab al-ikti'abi ghiyabu shariki al-haya òun náà ni kí
kíyàwó kọfọ kọ́lẹ̀ pé òun travel ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìyàwó wálé ọkọ yẹn yóò ní depression. ìdí òníjó ní depression náà ni pé kọ́mọ̀ wulẹ̀ tán rẹ̀ tó bá ti ní owó lọ́wọ́ tí fi ń jẹun tí yóò ti pa arábìnrin yẹn ní ń bọ̀ ọlọ́ọ̀lẹ́ fẹ́ yàwó mi tí ó bá fẹ́ yàwó mi yóò ní depression. tó bá padà yà yọ kàn máa sọ ni yọ máa dá sọ ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. àbí ọkọ tó lọ Amẹ́ríkà àbọ̀ lọ London àbọ̀ lọ Saudi Arabia àbọ̀ lọ Qatar wọ́n wá ń sọ fún ìyàwó yìí pé òun ò tí ì rí stay o òun ò tí ì fún un níwèé ìgbélu o òun ò tí ì mọ̀ọ́dún tó ń ṣe kínní tó wọ́n wálé irú ìgbésí ayé wo ni ẹ àdáwò ni o gbogbo àwọn tàbí lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́ sábà ìṣàánú wọn. ìyàwó ọmọjọ́ tọkọ rẹ̀ ó de ọkọ gan ọmọjọ́ tí òun lọ lè bá ìyàwó òun ọ̀kan náà àwọn méjèèjì wọ́n ní wọ́n sábà máa ní depression. bóyá ọkọ ó travel ó bá business lọ èyí tó ti pọ̀ jù sí tí wọ́n ti lọ lóye bó yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn visiting visa ni wọ́n máa ń gbà wọlé tí wọ́n ti dọ̀hún tí ó bá ti ríṣẹ́ tí wọ́n fún ní visa míì tí ó padà wá sí Nàìjíríà tí ó wá padà lọ yóò takú sọ́hun ni pé kó wọn máa fowó ránṣẹ́ kó wọn sì máa bá wọn jẹ bọ́gà wọn bí ó bẹ́tà ju Nàìjíríà lọ. Nàìjíríà tó ń tẹ́ fún graduate ní 50,000 owó recharge card ojú fi ra owó data ọlọ́mọṣẹ́ ìsànú ẹni kọ̀ọ̀kan wa. ẹ rí tí ó bá ti mú má sọ fọ́kọ rẹ pé tó dákun mọ́ṣá yọ̀ǹda mi o èyí tí yóò fi wá kú kó tó dé torí depression máa ń lead sí stroke àtúnyìgì o à ń ṣáájú kọ́kọ́ mọ́ kú nínú ẹ̀yin méjèèjì ni torí ẹlòmíì yóò máa sọ̀rọ̀ gbọ́ àníṣe wa ní kọ́kọ́ mi lẹ̀ ni ní kọ́kọ́ yìí lẹ̀ nínú kọ́ bá lẹ́ni tó ní stroke àbí kò sì bá lálàáfíà tó ti lọ́kọ̀ mi èwo ni ó wù wọ́n náà ló ṣe jẹ́ pé gbogbo tábà lọ ká lọ wéré ká ṣe kínní ká dé wéré kọ́dà bí èèyàn lóun fẹ́ lọ lè ṣe dáwà oṣù kínní àgbọ̀rọ̀ àfa oṣù kejì àgbọ̀rọ̀ àfa oṣù kẹta àgbọ̀rọ̀ àfa oṣù kẹrin wọn láfa nǹkan wọn ní wèé dé ìyàwó àfa ti ní depression ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó àwọn tí wọ́n máa ń jáde tí wọ́n ń wálé bọ̀rọ̀ yẹn they are depressed. ìmí ọmọ dasọ lábẹ́ jẹ̀lúbáwò ẹ bá fẹ́ fọmọ yín lọ́kọ ẹ béèrè iṣẹ́ tí ń ṣe ẹ sì béèrè ẹ̀sìn tó gbà torí yìí tí ń ṣe yóò sínú ẹ̀sìn Islam èèyàn fi bá mi lẹ̀ fóṣù mẹ́rin kọ́ mọ́ wálé kó tó pa fóònù ànábì kó mẹ́sìn yẹn wá India Pakistan ni wọ́n ti mú wa kì í sàn ànábì ló mú wa. ìyàwó ṣe wà tí ò ní rọ́kọ rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan kódà àwọn tó ń lọ lè kéwú ní Saudi Arabia àbí wọ́n lè kéwú Qatar wọ́n lọ Kuwait tọ́lá àwọn náà máa ń sọ wọ́n láwọn tí wọ́n lè kéwú tí wọ́n lóṣù mẹ́sàn-án kan tó wálé ńkọ́ àwọn tó ń lọ Cairo bí ìyàwó bá ti di pé kò dọ́gba kó ní tọ̀tọ̀ fáfá pé tó ẹ máa kéwú yín lọ èmi lè lọ́kọ mi o èmi ò lè ṣe sùúrù oṣù mẹ́sàn-án kọ̀ṣẹ̀ lábẹ́ ṣẹ̀ríà kọ̀ṣẹ̀ o tó bá lè ṣe sùúrù rẹ̀ tọ̀ ṣe mọ̀ pé tó bá ti kẹ́kọ̀ọ́ tán wọ́n kẹ́kọ̀ọ́ tán nù àmì yìí ti ń lọ jáde yìí ẹ̀sìn ni tóun ó fi jáde láyé ní ọmọ ṣe tẹ́lẹ̀ bá ti lọ́dún mẹ́rin sìn àbọ̀dún mẹ́ta ó ti parí ẹ̀kọ́ wọ́n ti padà sọ́dọ̀ ara wọn àmì yìí tóun gbà mẹ́sìn yọ́ọ́ máa ṣe ni títí tí funfun fi ṣe kíni tí ó fi yọ ṣé yàtọ̀ wá sí láàrin méjèèjì jẹ́ mọ́ àlàkùnlé ìtọ́wá òkò jẹ́nu gbogbo ẹ̀ tí àáfàá bá ti mọ̀ pé òun ò lè faradà àbí ìyàwó lórí pé òun lè faradà kan sẹpúrẹ́tì kan tó túká nítorí kíni jama nítorí depression. ẹlẹ́kẹfà diyawul mahbub kaliwaladi wa zawj kọ́lọ́mọdé àmà kéèyàn kan wà lé kó sì retí ọmọ wọlé yọ wọlé wọn rí ilẹ̀ sùn jọ́kejì jọ́kẹta ọ̀sẹ̀ kínní oṣù kẹta ọdún kan kéèyàn má rọ ọmọ mọ́ àgbọ́pọ̀ kú àṣírí mọ́ ẹ máa ń fa depression sí ọkàn àwọn òbí ọkọ
ìjọba rí ìyàwó ẹ̀ mọ́ àbí ìyàwó ní ọ̀rọ̀ kọ ẹ̀ mọ́ ní máa fa depression kọ́lọ́mọ́sá ìsànú àmọ́jà sínà mọ́jà sírìn wọ́n jẹ́ àjọ ẹni tí wọ́n ń wá ọlọ́mọjà bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ń gbé èèyàn tí wọ́n gbé lọ èmi ẹ̀ ní rí mọ́bọ̀rọ̀ èmi wọ́n padà rí àmọ́ kó tó di pé wọ́n rí ìyá àti bàbá àtìyàwó wọ́n ti ní depression kí nǹkan sọnù mọ́yàn lọ́wọ́ yín máa ń fa bóyá owó yẹn sọnù ó gbé 10 million lọ́wọ́ oye transfer rẹ̀ sínú àkáǹtì ọwọ́ inú àkáǹtì tán ọjà ńkọ́ àwọn ọlọ́jà kẹ̀ wọ́tọ̀ gbọ́n wọ́n ní wọ́tọ̀ gbọ́n mo mú náà bá pa fóònù má létí wàhálà ti dé ilé ẹlòmíì jóná olè wá wọlé ẹlòmíì nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́nfà ìjáyà pé wọ́n kàn wọlé ó lè lọ́dún méjì mẹ́ta táyà rẹ̀ wọ́n máa já tí ó rò pé ó lè lótún dé ìyá àdàmbìlá ẹ̀kọ́lọ́mọ́sá sọ wá ń bẹ̀ àdòyún ni mọ̀tàrà kìíma ìyá ọmọ lọ lè kọ́run bọ́ gbèsè ọ̀yáwó ń bí 2.5 ọ̀yáwó ń bí 1.2 ọ̀yáwó ń bí 500,000 ọwá kó gbogbo ẹ̀ mọ́ra wọn tó sì mọ̀ pé kò síbi tó ti san wọ́n lè yàn padà ní àrùn depression torí wọ́n máa fà ọ́ lọ́tún wọ́n sì máa fà ọ́ lọ́sì bọ́ọ̀bà yáwó wọn ni wọ́n máa yáwó máa níwọ̀n bá nítorí pé gbèsè dhullu nahar ìtìjú ọ̀sán ni wàhámù layl ìbànújẹ́ òru ni lóru ọmọ ìbànújẹ́ lọ́sàn-án ojú ọmọ tí ọ tó ìbá lójú tì ní o ẹni tí ọba lójú tì kọ́lá kò ní sọ̀rọ̀ já mọ́ yóò dákẹ́ gbígbà tí ó ṣe kankan láàrin yín mọ́ wọ́n sọ fọ́kànjọ́ ni mo ní ọlọ́rọ̀ òun dàrú mo ní sọ́ọ̀ jẹ gbèsè ṣé tó bá jẹ gbèsè tó san owó fẹ́ni tó ní ọ̀rọ̀ tiẹ̀ náà lè tò torí wọn náà ti da tiẹ̀ rú ẹni bá ti gbowó lọ́wọ́ ẹ̀ oyè ẹ ti gba ojú ẹ̀ bàbá tí wàá ní ọmọ wa sọ pé ìgbàgbé o ọ̀pọ̀ gbèsè wọn ni máa ń fà wọ́n ní kí èèyàn ó fẹ́ẹ̀lì ní skul kó repeat class ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayélujára lẹ́ni àdánwò ń bá wọn látara depression kọ́dà lómi ń padà ń para rẹ̀ ọmọ kan wọn ló wo resort láìpẹ́ yìí ó wo resort tán ó rí i pé òun tún repeat ọdún mi òun tún tún ọdún yìí ká ó sì dorí kodò lọ́wọ́ gbọ́nà lílọ wọ́n gbọ́ hostel lọ ìgbà táwọn yòókù rẹ̀ tí wọ́n fi dé hostel lẹ́yìn asiri wọ́n ti bá a tó ti mú snapper ó ti dágbére fáyé kí ló fà tó fi para rẹ̀ kí ló lead sí snapper jẹ́mọ́ depression ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ta'akhuru zawaji nínú tí máa ń fa òun náà ni ta'akhuru zawaji kéèyàn wọ́kọ̀ kọ́mọ̀ rọ́kọ̀ bọ̀rọ̀ kéèyàn wáyàwó kọ́mọ̀ rí yàwó bọ̀rọ̀ ọlọ́mọsábà ṣàánú gbogbo wọn ọmọ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar nínú àwọn hasana ayé oníkéyàn níyàwó anabi ní ad-dunya mata wa khairu mata'iha al-mar'atu as-salihah hasana ayé ní kéyàn níyàwó yàwó tó dáa àbí kéyàn lọ́kọ tó dáa látara bẹ́ẹ̀ yọkàn ní ẹ̀dá kan máa wọ́ọ̀rì mọ́ dátùkù bá ti tó wọn máa ní bó ṣe sọ yẹn oyè àrùn yìí ti sẹ́sí la àfi kẹ́ ẹ tètè mójútó ẹ máa bá a ṣàdúrà ẹ tó máa bá a ṣe gbìyànjú àbí khaybatul amali bayna al-khatibi wa khatibati àbí kí disappointment jọ ṣẹlẹ̀ láàrin àwọn méjì tí wọ́n ríra wọn kó àwọn fẹ́ fẹ́ra wọn inú ìyàwó tó ń dùn lọ́wọ́ gbọ́ pé àfa lóhùn ní interest mọ́ kò ní interest mọ́ kẹ́ fitina ti dé àbí inú brother ti ń dùn later lọ́wọ́ gbọ́ pé sister yẹn ní òun ò ní interest mọ́ disappointment yìí máa ń fa depression kódà bí ọlọ́run ọba ṣàánú èèyàn dáadáa yóò fa àárẹ̀ ara àti láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó padà ya wèrè àbọ̀kùnrin tí rí ẹ̀ padà yìí látara kíni látara ìrònú ìwọ tó jẹ́ mùsùlùmí òdodo ó ti gbà pé mọ́yá arábìnrin aburú ní ó jẹ́ fún ọlọ́jọ́ ọ̀la lọ́lọ́run fi yẹ
ọba máa gbèsè ayé nọ́mà ọkà kú lẹ́mìí ẹ̀yìn ní má ní dá o al-imanu bil qadar tọ́níkì ní téèyàn gbọ́dọ̀ wọ́n máa lò láàárọ̀ al-imanu bil qadar torí pé wọ́n ọmọ tí ń bẹ lọ́jọ́ ọ̀la Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ àtẹ̀rọ ọkùnrin tí ń pokùnso pé wọ́n ní wọ́n fẹ́ mọ́ pé arábìnrin lóun fẹ́ mọ́ ó ti gbé nǹkan jẹ ẹ gbọ́ rí níbo nífẹ̀ẹ́ ó gbà pé kò sí ẹlòmíì tóun lè fẹ́ máa fò arábìnrin kan lóun fẹ́ bọ́ọ̀ì kan wọ́n sì lọ sọ fún bọ́ọ̀ì yẹn wọ́n sọ fún bọ́ọ̀ì yẹn wá lóun ní interest tó òun ò lè fẹ́ arábìnrin wa ń sọ fún àwọn yẹn pé ká bá wọn bẹ̀ ẹ́ gbóò lòun fẹ́ wọ́n lóun ò ní interest nínú ẹ̀ ọwọ́ lè bá àfa kan àfa yẹn wá sí wáàsí fún pé ọlọ́run ọba àlá wọ́n lọ́n ṣe fẹ́ ni pé ọlọ́run ó ṣe mí ó ní ṣe bí wọ́n lé àdúrà máa ń gbà tí wọ́n ṣàdúrà ipe kí wọ́n bá wọn ṣàdúrà kí kọ́lọ́run rẹ̀ mi rẹ̀ kí kọ́ fẹ́ hùn lẹ́yìn bíi oṣù mẹ́ta ọkùnrin tí tó lóun wọ́n fẹ́ tó láàsì yẹn ọlọ́lẹ̀ wẹ̀ lódò bó ṣe bómi lọ́nu wọ́n àwọn apàdé arábìnrin wọn nítọ̀ tó mọ̀ pé ilé opó lọ́yẹ kọ́ wá ń sìn nígbò ní tó sáfẹ́ náà ọlọ́wọ́n bá aláàtọ̀ wá yẹ ẹ̀kú òlérí rẹ̀ ńgbà náà sọ́ọ̀mọ́ tó yẹ ń sìn ọlọ́sẹ̀sẹ̀ yéhùn báyìí ẹ̀yìn mọ́ fa nǹkan ń fa pé àbíkí sá fa tó láṣẹ o ó lè máa fa nǹkan mi tó dé pé wàhálà ló ń fa sílẹ̀ lọ́rùn tí ó bá ti fa ó ti fa míì ó ti kíni ó sì máa ní depression su'ul khuluq bayna zawjayn ọkọ àtìyàwó wọ́n ní bí ọkọ bá hàn ìyàwó ẹ̀ léèmà àbí ìyàwó ní ọkọ ẹ̀ léèmà àwọn méjèèjì ilé ayé wọn ní lójútùú full of depression gbogbo àwọn atajọ́ kọ àtìyàwó ẹ dákun ẹ jẹ́ á ṣe dáadáa Ànábì ní khairukum li ahli wa ana khairukum li ahli Ànábì lẹ́ni tó dáa jù láàrin lẹ́ni tó dáa tíyàwó ẹ̀ ká lè béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ kọ́ wá ní abu lágbájá broda lágbájá alhaji lágbájá masha Allah àyẹ̀rìn kí eré ọmọ sí kíni kọ́ mọ́ mi o ní ti ń sọ yẹn nígbà tí oníkó mowó tí parí ọ̀ka wa ní àyẹ̀rìn kí eré ọmọ sí kíni kí eré ọmọ mi èyàn dáadáa ni wọ́n Ànábì ní èyàn dáadáa ni ọlọ́dọ̀ Ọlọ́run èyàn dáadáa ni ọ láàrin gbogbo àlùmọ̀ bẹ́ẹ̀ lóbìnrin náà obìnrin tí ọba dá wàláhì ọkọ rẹ̀ ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n ní tí ọba ti dọ́gba mọ́nulé láàrin ọkọ àtìyàwó wọ́n ní máa fa depression kórè udhati bisababi dhanbi kéèyàn kórìíra ara rẹ̀ látara àwọn ẹ̀ṣẹ̀ kan tó ti dá ọkàn ronú òun ti pààyàn rí òun ti ṣe sìnà rí kódà àwọn ọmọ iye ọmọ tóun ti bá ṣe sìnà ibi wọ́n pọ̀ dé òun lòun máa ń gbọ́ owó èlé ládùúgbò òun lòun máa ń ta tẹ́tẹ́ gbogbo kaba'iri dhunub gbogbo ẹ̀ṣẹ̀ lápátá ló involve fún bẹ́ẹ̀ ó wá kórìíra ara rẹ̀ depression wá sí kínní ó wá dé àwọn fáwọn ní òní bùkátà sí àrùn burúkú tó invite yẹn ìbọ́lọ́wọ́ bá aláàní qul ya ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ti dẹ́ṣẹ̀ la taqnatu min rahmatillah ẹ má jákàn nínú àánú ọlọ́run aláàlọ́ ní kọ́ ọmọ jákàn wọ́n sì ti jákàn ọlọ́run ò lè fẹ́rẹ́ jìnnú mọ́ ọlẹ́sẹ̀ yẹn pọ̀ yọ wá wà nílé ayé inú rọ́ ma bàjẹ́ ilé ayé kò ní lè ṣe dáadáa nílé ayé mọ́ a ní kí ni aṣọ tó ń fẹ́ wọ̀ ń sìn tó wọ́n padà wọ̀ náà ìyẹn ní kó wọ́n kọ́lé ilé dágbé tó wọ́n kọ́lé tó wọ́n padà lọ lè wọ̀ náà ni ìyẹn ní kó wọ́n ra bàtà kí ni dùn ún nú òun tó ń ti dáná báyìí òun ti dáná báyìí òun ti dáná báyìí ọlọ́wọ́n bá ní la taqnatu min rahmatillah ọlọ́wọ́n bá ní má rò bẹ́ẹ̀ má jà kàn nínú àforíjì ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ní èmi ọlọ́run kò sí ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ tó bá ti túbá tèmi ọlọ́run ò ní fẹ́ríjì inna Allaha huwal ghafurur rahim kọ́lá tí máa tún fẹ́ríjì ọ̀tán máa tún wá blẹ́sẹ̀ ọlọ́run ní máa tún kẹ́ oore tí yóò sí lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ máa tún mú wá fún ẹ lẹ́yìn ìgbà tó ti dáràn tí mo ti fẹ́ríjì ọ̀ tí wọ́n náà sì ti túbá nídìí bẹ́ẹ̀ eléyìí náà wàhálà ńlá ni arákùnrin kan jọ ní ló bá ń sọ fún ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ní òun ò ṣe sìnárì
òun sáárìn ní bèbèrè sìnà látara bẹ́ẹ̀ òun padà ṣe ó wá di pé lẹ́yìn kó lè kírun ọ̀ràn yàn kó padà sínú ilé kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́ ni wọ́n sọ fún ọ̀rẹ́ pé níbo ni wọ́n gbé òun lọ tí wọ́n fi nà òun lẹ́gba torí tí wọ́n ti nà òun lẹ́gba òun ò ní jìyà tọ̀run mọ́ torí kò tí ì má rí àwọn afọ àwọn sọ fún pé lọ́lẹ̀ túbá láàrin wà tọ́lọ́hún tó bá ti túbá ọlọ́run fèrè jìn ó ní ọlọ́run fèrè jìn ṣé ẹ̀yin lọ́lọ́run rán sóhun wọ́n ní Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ ó ní bóòlù òun sì mọ̀ ọlọ́run fèrè jìn ibi tó ti kó okùn ni ẹ̀ ó ní bóòlù òun sì mọ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run fèrè jìn ó sá bẹ̀rẹ̀ sí rò ó bẹ̀rẹ̀ sí rò ó bẹ̀rẹ̀ sí rò ọ̀rẹ́ rẹ̀ yẹn ló wá pè mí ló wá ní òun fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn kan ó wá narrate story brother yìí mo wá ní brother náà bóyá kẹ́lẹ́ pè wá ká bá a sọ̀rọ̀ wọ́n ló ti rù hàn gangan gbogbo egun ti yọ látara ìbẹ̀rù ọlọ́run ìyá ọlọ́run brother wa sọ fún mi pé ó padà wá kú ní ìrọ̀lẹ́ àná ibo kú ní ìrọ̀lẹ́ àná kí ló pa á jẹ mọ́ depression látara àìnímọ̀ ẹ̀sìn tó nítorí pé tó bá ti gbà pé ọlọ́run ọba aláàtí sọnù àyà yìí pé inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ tó wọn lè fèrè jẹ̀dá tẹ̀dá bá ti sọ pé òun ò ṣe mọ́ ìwọ sáà sọ pé òun ò ṣe mọ́ náà ni kọ́lọ́run sì pàyì tó ti ṣe rẹ́ ìkíni tó kù òun á rò kọ́lọ́run ò lè fèrè jì òun depression wa bẹ̀rẹ̀ ó padà wá jáde láyé àmọ́ kì í ṣe kèfèrí o mùsùlùmí náà ni ọlọ́run sábà gbàbọ̀ rẹ̀ nídìí bẹ́ẹ̀ wọ́n ní eléyìí náà máa ń fà nínú tí máa ń fa depression ìrònú àìbalẹ̀ ọkàn òun náà ni kí èèyàn yìn fọ́ọ̀fù nínú ẹ̀ṣẹ̀ tó bá ti ń wo sex film àbó ń wo drama àbó ń wo òun wo films àwọn musician ni wọ́n kọrin wọ́n bọ̀rọ̀ alẹ̀ wọ́n padà ní depression torí tó bá ti wo ohun tí ó yẹ kó wò eré rẹ̀ ó sì kátà ọkàn rẹ̀ ò ní sẹ́tù látara bẹ́ẹ̀ ọmọ wa àbáyọ lérí tí o ti wò yẹ bó ló ṣe practice ẹ̀ téèyàn bá ti ń wo ìbàjẹ́ kéèyàn mọ̀ pé ọkàn yẹn ti dúdú nìyẹn torí pé ẹni bá ti ń wo àwọn tó ń ṣe ìbàjẹ́ tí o sì ń enjoy bó o ṣe ń wò á jẹ́ pé ìwọ náà padà dàbí wọn ìyẹn tó wọ́n ń wò yẹn tó bá ti wò tán ṣètọ́nù wa sọ fún ọ pé kó lọ lè practice ẹ̀ látara bẹ́ẹ̀ èèyàn máa wá ronú téèyàn bá ti ń sin ọlọ́run téèyàn sá fún ẹ̀ṣẹ̀ ọkàn yẹn máa ń fúyẹ́ àwọn ìdùnnú kan bẹ jọ́ máa wá sínú ọkàn yẹn tó bá ti ń ṣe ọlọ́run ọ máa rí àwọn fúnpinpin kan àtàwọn ìrònú kan tí wọ́n máa já wá wọ́n tó ń yan ìyàwó lálẹ́ ń sìn bó lọ́kàn ló ṣe balẹ̀ ẹ̀mí rẹ jojoojúmọ́ ní ọmọ bọ́kọ rẹ bá mọ̀ bíyàwó tiẹ̀ náà bá mọ̀ táwọn yẹn bá mọ̀ lásán kan ó ti pààyàn kátó wá pé ìyá ọlọ́run ti ń retí yàn lọ́rùn kọ́lọ́ mọ́ ṣe wálé ní ìyá inú tí ń fa depression òun náà ni tòkòyánu àdúríyà iyadha billah oníkọ́ ọmọ ya olórí burúkú mọ́ yẹn lọ́wọ́ kọ́lọ́ mọ́ ṣe sọ ní kọ̀ọ̀kan wọn bẹ̀ wọ́n mú lọ lé kéwú kò sàn wọ́n mú lọ lé ìwé kò kà wọ́n mú lọ lé kéwú kò dúó wọ́n ní ọkọ́ṣẹ́ kò dúó ní wọ́n rìnrìn bòró káàkiri ń fa sìgá ní ń fa gbó ní mutí depression ni o bàbá kan jó nígbà tá à ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ọmọ yìí fún mi wọ́n fún láwọn àdúrà kan bẹ́ẹ̀ kọ́ máa ṣe ibà ọlọ́run yí padà ọlọ́run ṣàánú ẹ̀ ṣàánú ọlọ́run ló lé gbogbo àná bá àánú ẹ̀ tún kù síbẹ̀ bàbá yìí wá ní ìmáàmù tí ì bá jẹ́ pé a ti gbọ́ pé wọ́n lè yàn gbọ́dọ̀ para ẹni pé òun ti fẹ́ para òun lérí ọ̀rọ̀ ọmọ ẹ̀ torí ọmọ ẹni àdírẹ́sì ẹni ni gbogbo bí ti máa ń lọ yọ ọmọ gbé ó kọ yẹn lọ́bẹ̀ ni gbogbo àwọn ọmọ akọ́lọ́mọṣà sí wọn lọ́mọ olóríire kí ni àdúrà tá a máa ṣe Rabbana hab lana min azwajina wa zurriyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama tó ẹ jẹ́ n fẹ́ yà ọ̀kan sí nítorí àsìkò wa ta'addudu zawjat polygamy full of depression lilladhina la yu'minun kan fẹ́ yàwó léèyàn
obìnrin tó lè withstand yẹ tí ó dúó àfikọ́ lọ́wọ́ mú dúó tọ́lọ́ lọ́wọ́ fi ṣàdánwò fún wọn ni inú àdánwò táwọn wá kàn láyé ó ní kánfẹ́yàwó lé wọn èyí tọ́lọ́wọ́ bá ní àdánwò tó wọn fi kàn án nìyẹn ọlọ́wọ́ ò ní fi kan ẹlòmíì nǹkan míì ní ó fi kàn án àdánwò yìí lọ́wọ́ sì fi kan ẹlòmíì ẹni tọ́lọ́wọ́ bá fi eléyẹn kàn kò ní kọ́ mọ́ fi nǹkan míì kàn án ẹni wọ́n bá sì ti fi kàn kọ́ mọ̀ pé inú àdánwò tí ọlọ́wọ́ bá ti kọ́ ni tí ò ní yẹ̀ ẹ kàn rí àwọn èèyàn yọ kàn máa dá sọ ẹ rí ju òun àtọkọ rẹ̀ òun ní sí dáadáa síra wọn mọ́ inú tiẹ̀ náà ní dùn mọ́ kò ní ráyè sílọ̀ mọ́ kò ní ráyè dìde lóru mọ́ ìbànújẹ́ kí ní fa ìbànújẹ́ wọn ni wọn fẹ́ yàwó lé ẹ dákun ìwọ ni wọn kọ́kọ́ fẹ́ yàwó lé lórí jẹ́ gbogbo àwọn tá a jòkó lẹ́tà ń bímọ obìnrin ká máa sọ fáwọn ọmọ wa yìí pé a lè sọ o ó lè jẹ́ lẹ́ẹ̀kẹrin ló ṣe o kọ́lọ́n kó sàdí yìí kíbi òṣè kínní ọlọ́run jọ da fún bẹ́ẹ̀ orí wọn ṣe rí ẹ̀yin ọmọ mi tẹ́ ti bàlágà a lè sọ ó lè jẹ́ lẹ́ẹ̀kẹta ló ṣe o ká máa tírèèni àwọn ọmọdé di polygamy bọ́bá wa wọ ọlọ́run ọba tọ́lọ́run bá ní ẹyọ kan náà ní ọjẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ ó wọ ọlọ́run ni àmọ́ kó ti wà get prepared tọ́lọ́run ní fi kankan sínú Kùránì àfikọ́ jẹ́ pé dáadáa ni fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' ọlọ́run ọba aláàlọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ní fi kankan sínú Kùránì àfikọ́ jẹ́ nǹkan tó jẹ́ pé àǹfààní bẹ́ẹ̀ fún wa nídìí bẹ́ẹ̀ òsì tí ó mú fẹ́ máa rojọ́ káàkiri fún kí ló fẹ́ máa rò fún ìyàwó Aisha wọ́n fẹ́ yàwó lé ìyàwó Afusọ wọ́n fẹ́ yàwó lé àbí ìyàwó Sara wọ́n fẹ́ Hajara lé ṣé ọjọ́ tuntun láyé ni kó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn rẹ kó sì máa tọ́jú ọkọ ẹ kó máa ṣe ń jẹ tó dùn fún kó sì mú ọmọ ìyá rẹ kẹ́ ẹ múra yín lọ́mọ ìyá ẹ̀sìn ẹ máa ṣe dáadáa síra yín ẹ máa ṣàmójúkò fúnra yín kẹ́ ẹ máa jẹ́ irinṣẹ́ dùnú fọkọ yín àmọ́ èyí tí àwọn èèyàn fi máa ṣe yẹn kẹ́ ẹ máa wọṣọ tó dáa èyí táwọn èèyàn fi ṣe yẹn yọkàn kájọ náà ni kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n gbéyàwó kí wọ́n ìrònú tí wọ́n lọ fẹ́ fún lóúnjẹ ni ṣé bí yóò fi rìlífù rẹ ni ní tó fi ń dáná lẹ́ẹ̀mejì lójúmọ́ ẹnìkan dá láàárọ̀ ẹnìkan dá lọ́sàn-án wọ́n ti rìlífù ẹ̀ náà ó lọ́wọ́ fẹ́ rìlífù ó ní problem depression lòún ṣe kíní lòún fẹ́ depression gan lòún wá wọ́n nìkan lọ́ọ́ dá fọṣọ tẹ́lẹ̀ ó ti dẹ̀yàn méjì ṣé ọlọ́run ti mọ nísìmí ọlọ́run ò sinmi o àìbalẹ̀ ọkàn gan lòún ṣe kíní lòún wá ẹ kẹ́ bá wọ àwọn yẹn pé ṣé ìwọ yìí ṣe ó sì bìlífù kọ́ ló ń bẹ àdáwò máa bá yàn sàn pé àpẹẹrẹ yìí mánì náà ni pé kéèyàn gbà pé àdáwò ni kọ́dẹ̀ ká mara kọ́dẹ̀ máa wá nǹkan míì ṣe nídìí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyáálé ilé wọ́n ní àrùn yìí ti ṣẹ́ sí wọn ní ara depression èmi á sọ pé I will divorce you mo ní irọ́ nípa kò sẹ́ni tó fẹ́ fẹ́ ẹ má dá lóhùn bí ṣe ń sọ òun kan sọ lẹ́nu wọ́n mọ̀ rí àtìlérí ẹ o ní ti sọ kò mí ni ẹ o depression yìí ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lábalábẹ́ torí àsìkò wa alamatul iktihab wọ́n ní ẹni tó bá ní depression wọ́n láwọn symptoms of depression wọ́n ní àwọn tá a máa rí nàgbẹ́tẹ̀ máa ní malaria ń sẹ́ àwọn ọmọ kò ní malaria ṣe àmọ̀ pé ẹni tó ní depression sí onítọ̀hún wọ́n ní yóò ní àwọn àmì tá a máa rí lára ẹ̀ tá a fi tètè mójútó ọ̀rọ̀ ẹ̀ kó tó lídìí sí aburú alákọ̀ọ́kọ́ alhusnul amiku adhahiru filiwaji wọ́n ní ẹ rí i pé dojoojúmọ́ inú ìbànújẹ́ ló wà ọ̀tọ̀ ní kíni yóò bàjẹ́ díẹ̀ kéèyàn tó máa ṣe nǹkan mi lọ eléyìí ìbànújẹ́ ó ti jòkótì yóò sì hàn lójú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì adamu de hitimam bilhaya wọ́n ní ilé ayé òní nítumọ̀ sí mọ́ ẹni tó bá ti ní depression ó lè má wẹ̀ mọ́ ó lè má fọyín mọ́ ó lè má yarun mọ́ yọ kàn wẹ̀ tó bá ti wẹ̀ tán kò ní rántí yarun torí pé ìrònú tí ń rò ó ti ṣe kíni ó ti jọ́ gbàgbé pé
èyàn tẹ̀ máa ń fọṣẹ́ wẹ̀ wọ́n ní oníyarun obìnrin tó ní depression ẹ wá rí lójú òṣèrun lọ́kàn àbí kẹ́ kọ́kọ́ wá bí àrùn tí ń bẹ lára ó ṣe lọ inú eré ẹ̀ ó lè lọ́dún kan lérí ẹ̀ ó lè lo ọdún kan lérí ẹ̀ irun eré tí ò ní rántí pé òun ó ṣerun ẹni tí inú rẹ̀ ń bàjẹ́ ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ fákìdù ṣahíyàtàlá akili wọn ní oúnjẹ òní wùyàn jẹ mọ́ tí wọ́n bá ti ní àrùn burúkú yìí kò sóúnjẹ tí ó dùn lẹ́nu yàn mọ́ tí wọ́n bá ti kọ́ bàbá yìí yọ ni wọ̀lì jeans lẹ́yìn náà kò ní ní feeling pé òun fẹ́ súnmọ́ yàwó àbọ̀ òun fẹ́ súnmọ́ kọ àti tó bá ní depression ẹgbẹ́jọ́ máa sọ fún yín pé oṣù kẹfà tóun ti súnmọ́ yàwó kò parọ́ àbí inú bá dùn lára máa yá àrùn burúkú ni kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀ ìtọ̀rọ̀ bá ti náwó wọ́n ní orun rẹ̀ ò ní balance wọ́n ní inú kí kó máa sùn kó máa yájú kó máa sùn kó máa yájú àbí kó sùn kọjá àsìkò tó yẹ kí ó fi sùn 8 hours wọ́n ní ká fi sùn àbí ó lè sùn 16 hours bóyá ó lóògùn oorun àbí ọkàn wá bẹ́ẹ̀ al-uzla kéèyàn máa dádì kó máa dáwà kò ní fẹ́ mix máwọn èèyàn arọ́ máa ní tẹ́ bá lọ lè kanlẹ̀kùn pé ẹ fẹ́ rájòkótì ayé akataliti bin nas kò ní mix máwọn èèyàn tẹ́ bá ní kọ́ wá bí jọ onìkan ní òní wá tí gbogbo yẹn bá jáde onìkan ló máa gúnlẹ̀ òní lọ bí sẹ́mọ́ torí pé àárẹ̀ yẹn ti wà lára ẹ̀ ṣubúlù mukhadirat wal khumur wọ́n ní yọ wá pèfà tí ó bá lẹ́sìn ni o kọ́ máa mú kan tí ó rò pé nǹkan tó ń mu yẹ oyọ́ máa pa ìrònú rẹ bóyá ọtí bóyá gbó bóyá kókè bóyá gáàsì inú sálángá àbí kọ́ máa gbọ́ orin music ohun ṣaitan àwọn àmì tẹ́fì mọ̀nù always ẹ rí i pé yọ́ máa gbọ́ orin ẹnìkan ò ní gbọ́ orin àfẹnitẹ́sù ti kọlù torí alẹ́ ogun ni ya alẹ́ agani mizmaru shaitan wọ́n ní ohun èṣù òun náà ní music alùbọ́ká udaim yóò máa sunkún gan yóò máa sunkún àbí ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn yóò máa bá a fi sunkún yóò sì máa fi ṣe kínní yóò máa fi rẹ́rìn lẹ́yìn náà al-amradul udwiyya wọ́n ní àárẹ̀ ara náà padà máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí hypertension àbí kí ẹ̀yìn báyìí kọ́ máa ro ní máa ní depression wọ́n ní àbí kọ́ máa ní erí fífọ́ àbí kọ́ máa sọ̀rọ̀ bí wèrè àbí kọ́ padà yá wèrè depression máa ó lè sọ yẹn di wèrè kọ́ ló mọ́ sá sọ ní kọ̀ọ̀kan wá mẹ́ al-i'tida'u 'ala al-akharin wọ́n ní ó lè máa áàmù àwọn èèyàn nínú ilé torí pé bó ṣe wáyé ayé ti sóhun ọkàn lè yọ ọbẹ̀ ọkàn gún bàbá ẹ̀ àbí yẹ ń ṣẹlẹ̀ ní western world tọkàn kan dìde ní family tọkàn pa gbogbo àwọn family látara depression wọn lòun náà fúnra rẹ̀ yóò máa ronú ikú yóò sì máa ronú bí ó ṣe parẹ́ al-intihar ọlọ́wọ́n bá ní wala taqatulu anfusakum ọlọ́wọ́n bá ní ẹ má para yín o inna Allaha kana bikum rahima ọba aláàánú ọlọ́wọ́n bá ẹ má para yín dáadáa ń bọ̀ èyí tó lọ ọlọ́wọ́n padà jàrọ̀ ẹ̀ èyí tí ń bọ̀ mọ́ ronú lérí ẹ̀ ọlọ́wọ́n padà ṣe Suratul An-Nisa aya 29 ilaj al-iktihab kí wọ́n ní medicine kí ni solution fún depression a ti sọ ohun tí wọ́n ń pè ní depression a sì sọ àwọn tí máa ń fà a sì sọ àwọn àdánwò tí máa ń tà tí bẹ́ẹ̀ yọ ìtókù ní solution àkọ́kọ́ al-imanu bil qadar òun náà ní kéèyàn nígbàgbọ́ pẹ̀lú kádàrà tọ́lọ́mù bá aláàbá ti ní kọ́ bọ́ ó ti bọ́ nìyẹn o ọ wà nù àkọọ́lẹ̀ pé yọ bọ́ ló jẹ́ ọ bọ́ tí o bá sílẹ̀ àkọọ́lẹ̀ pé yọ bọ́ kò ní ṣe kínní kò ní bọ́ kákàkú ń bẹ̀ kọ́ máa wọ́n kàn mí ṣe. ẹlẹ́ẹ̀kejì al-ilmu náà fi ní al-mu'minu la yakta'ibu da'ima ní mùmínì òdodo kó wà depressed lè rí
torí pé lójoojúmọ́ ọkàn rẹ̀ ò kúrò lọ́dọ̀ Ọlọ́run ló sì jẹ́ pé eléyìí gan làkọ́kọ́ oògùn depression kó tó kan àwọn oògùn míì táwọn medical doctor máa ń recommend torí ọkàn yẹn ó ń bùkátà kó fọkàn balẹ̀ sọ́dọ̀ alágbára kan tó borí gbogbo agbára ọkàn yẹn ń bùkátà kó fọkàn balẹ̀ sọ́dọ̀ ẹni tó ní gbogbo nǹkan tó wà láyé lọ́wọ́ ọkàn rẹ̀ yìí ń bùkátà kó fọkàn balẹ̀ sọ́dọ̀ ẹni tí ń jẹ́ ọba gbogbo ayé tẹ́lẹ̀mí ló fi balẹ̀ òun náà ni kó nígbàgbọ́ nínú Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó mọ̀ pé àdánwò yìí lil jami' al-bala lil jami' gbogbo ayé lọ́lọ́run dánwò tí nǹkan kan bá bọ́ fọ́nsìn tó ń ronú mẹ́wàá rẹ̀ ti bọ́ fẹ́lòmíì tí ń fi rẹ́rìn káàkiri tí nǹkan kan bá kàn ọ́ tó fi ń banújẹ́ mẹ́wàá rẹ̀ Ọlọ́run ti fi kẹlòmíì tó ti sára gírí òun wá ń sẹ̀mí ìgbádùn ìwọ tán fún ládàáwọ̀ ẹ̀yọ̀ kan ìwọ ti fẹ́ kú lẹ́yìn náà ká má máa banújẹ́ lérí tó ti kọjá torí ó ti kọjá ká sì má máa banújẹ́ lérí tí ń bọ̀ torí kò tí ì dé ní tí ò tí ì dé àìbanújẹ́ lérí ẹ̀ ọba tó ní àná ló lè ní ló sì lọ́la lẹ́yìn náà kathratu du'a ká máa ṣàdúrà púpọ̀ wa dhikri ká sì máa rántí Ọlọ́run púpọ̀ wa man a'rada an dhikri Ọlọ́run ní gbogbo ẹni tí ọba ti kú níbi ìrántí mi Ọlọ́run tí ò rántí mi kò kírun kò ṣàdúrà fa inna lahu ma'ishatan danka ìṣẹ̀mí rẹ̀ ó nira ọkàn rẹ̀ ó fún pínpín yóò máa lo ayé pẹ̀lú depression iqamatu salawatil khams kéèyàn má jẹun wákàtí márùn-ún wọn máa bọ́ téèyàn bá ti wà depressed ìrònú yóò padà lọ torí ìrònú ni yóò padà lọ kọ́ máa kírun wákàtí márùn-ún ọ̀kan náà ṣe kọ́ àwọn ní ọmọ kan wà depressed bàbá rẹ̀ ní bó ṣe rí bàbá rẹ̀ ń wá sọ́dọ̀ àfààní o ó ní bó ṣe rí oníkọ̀ báwọn jẹun lé mọ́ o bó ṣe wà yà àwọn ọmọ tí ń jẹ báwọn gbóúnjẹ kalẹ̀ òní jẹ oṣù kẹta ni ló ti wà nulẹ̀ ó lóun lọ skul mọ́ òun lọ institution òun lọ university mọ́ bóun ṣe wà yín sìn òun kírun kò ní lọ mọ́sálásí òní bá wọn jẹun òní bá wọn ṣeré inú ilé ni ó wà yọkàn yìí sọ borí àbí kó jòkó lẹ́kọ̀ọ́ máa ronú àfáwa ni ẹni kọ́ máa kírun wákàtí márùn-ún lásìkò kó sì máa ka alukur'ani láàárọ̀ ó di mélòó jama ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àdúrà ìbànújẹ́ gan bẹ táwọn ẹbí filẹ̀ fún wa ìpẹ́yìn tó bá ní ìbànújẹ́ kó máa ka ìbànújẹ́ yẹn ó kú o Allahumma ìwọ Ọlọ́run inni a'udhu bika minal hammi ìwọ Ọlọ́run ìyín wá sọ ìyín sádìọ́ níbi ìbànújẹ́ wal hazan ìyín sádìọ́ níbi wàhálà ẹ̀mí wal ajiz kéèyàn má lè dá nǹkan ṣe mọ̀ ń sádìọ́ ń bẹ̀ wal kasal ìyín sádìọ́ níbi òròjú wal bukhul ìyín sádìọ́ níbi ahun wal jubun ìyín sádìọ́ níbi òjò wa dala'i dayn ìyín sádìọ́ níbi ọ̀pọ̀ gbèsè wa galabati rijal ìyín sádìọ́ níbi ìborí ọ̀tá kọ́ta ọmọ borí mi tọ́ba ti ní depression ọmọ fi jẹ ẹnu ni Allahumma inni a'udhu bika minal hammi wal hasani wal ajisi wal kasali wal bukhuli wal jubuni wa dala'i dayni wa qahri rijal nínú ẹgbẹ́ wa kan wa galabati rijal ọ wà ní Sahih Bukhari àdúrà bànújẹ́ tí Ànábì Yunus ṣe nígbà tó wà nínú bànújẹ́ ní sàlẹ̀sàlẹ̀ odò nínú omi la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ọmọ tẹnumọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ọmọ fi panu ọ̀sẹ̀ lọ́sàn ó ṣe lóru ó ní dákẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ìbànújẹ́ ọmọ lọ wẹ́rẹ́ wọ́n ní èyí ni lọ fún rúkìá tó bá ti di pé ọ̀gẹ́tì ara ẹ̀ mọ́ gbogbo àní ṣètò ń bọ́ sọ̀rọ̀ ìrònú yẹn ti kọjá agbára wọ́n ní kéèyàn lọ fún rúkìá lọ́dọ̀ àwọn àfa sunna kéèyàn lọ fún rúkìá lọ́dọ̀ àwọn àfa sunna ẹlẹ́ẹ̀karùn-ún al-ishtigalu bil amal kéèyàn máa wà áìdù kéèyàn gbìyànjú kéèyàn máa wà nǹkan kan ṣe wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ní ṣètò ń ṣe kínní ní ma ń bẹ̀ ń sẹ́ bóyá ọkàn wà nulẹ̀ bóyá tí kò lẹ́nu sẹ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ challenge kan dé depression wá dé má máa dá wà má máa jájòkó rí i pé òun involve nínú iṣẹ́ kan má lè ṣiṣẹ́ wọ́n ní kéèyàn lọ lè bá àwọn àfẹ́sìn téèyàn bá ti di pé depression ti dé kó tó para rẹ̀ kí ṣètọ́nù tó hàn lé mà àtàwọn counselor muslim pé
devoted Muslim counselors ẹja pé bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn philosophers kan lọ́lọ́ lè bá ẹ̀rí alùsùnà sister alùsùnà brother alùsùnà yóò ní àwọn lọ lè rí counselor àwa wádìí ọ̀dọ̀ counselor tí wọ́n lọ ó wá jẹ́ philosopher ẹ̀kílẹ̀ yìí ní lọ́pọ̀lọ́ tí ó fi bá yín sọ̀rọ̀ alukurani ti sọ bẹ́ẹ̀ sì lògbèsè ayé àdìsí ti sọ bẹ́ẹ̀ sì lògbèsè ayé àwọn tó bá ní experience nínú ìsẹ̀mí tí wọ́n sì gbẹ́sìn yìí kó tó burú kéèyàn lọ lè bá wọn kí wọ́n gbà yàn nímọ̀ràn nígbà míì ẹjọ́ kò ti àwọn afẹ́sìn ní tẹ́ ń rò pé ó ti tán yẹn làákàyè ó sì ṣètò padà látàrọ̀ ọ̀rọ̀ tó má bá yàn sọ kéèyàn má dàkẹ́ kọ́ mọ́ fọ̀rọ̀ rẹ̀ lọ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n nímọ̀ nípa Ọlọ́run wọ́n ní àdáwà olùmọ̀bá òsì tó burú ńgbà míì kéèyàn lọ sí ọ̀dọ̀ àwọn medical doctor láti lọ lè gba oògùn depression ṣé ẹ rí oògùn depression tí wọ́n tán fẹ́ fún yín wọ́n fẹ́ fún yín lóògùn kára yín ó lè yá ni o kì í ṣe kọ́kàn ó lè yá o ṣé ẹ rí ọkàn oyé drọ́ọ̀gì kí ó tún ṣe èyàn lùsì ọmọ ẹ fún drọ́ọ̀gì ẹni kọ́ máa mú ẹni kọ́ máa lò ṣé ẹ mọ̀ pé ntí ẹ̀mí rẹ̀ ó fi balẹ̀ tí òfin ní ronú mọ́ ni pé àfáàní ó ṣe wá sí fún yí pé Ọlọ́run ọba Allah ní kullu nafsin dha'iqatul maut ẹ̀yin náà padà kú kí ni ẹ fẹ́ para yín fún. àwọn kankan bẹ tó jẹ́ pé depression ti dá sílẹ̀ sínú akíyẹmí ara wọ́n wà fún yàn ní drug téèyàn ó lò tí àrùn yóò fi ṣe kíni tí ó fi sàn ẹni tó ti fẹ́ wọ́ sẹ́gbẹ́ kan tẹ́lẹ̀ ẹni yóò padà sí ibi tó wà àbẹ́mọ̀ pé stroke máa ń wọ ẹnu àwọn tí medical doctors ó treat nìyẹn gbogbo àwọn kásán tó ti dì látara ronú gbogbo ara tó ti tutù yóò nọ́ọ̀bà padà nígbà tí n bá mu tíì gbóná ìwọ́n tó ń kàwé lọ ó wá fẹ́ máa sùn ó wá mu tíì gbóná eré ìlú pé padà bí ó ní pé padà ó mu Nescafe àbó mu Lipton àwọn medical doctor ó treat àrùn tí depression dá sínú ara àmọ́ ọkàn gangan oye alukurani ní ó treat ẹ̀ ọlọ́run bá ní qad ja'atkum maw'izatun min rabbikum wa shifa'un lima fi sudur ọlọ́run ní kurani wà fún yín wọ́n máa jẹ́ ìwòsàn fún àrùn ọkàn nínú àrùn ọkàn ní depression níparí ọ̀rọ̀ mi òun náà ní kéèyàn máa jókòó bá ṣe jókòó lẹ́yìn ẹ máa jókòó mi àti sọ̀rọ̀ ọlọ́run ẹ máa gbọ́rọ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ àyàbí kéèyàn máa ra àwọn lectures àwọn afa tó jẹ́ ti sunna kéèyàn máa fi kẹ́kọ̀ọ́ kéèyàn máa jẹ́ wá sí kúrò nínú sẹ̀mí òun torí àwọn nǹkan kan wọ́n tí ò ní tòun báyìí tó bá ti gbó wá sí ilé ayé wọn yóò tóbi lójú ẹ nǹkan tó yẹ kó ronú sí lọ́mọ sí kínní lọ́mọ ronú sí látara bẹ́ẹ̀ nǹkan wá bàjẹ́ lẹ́yìn sì mọ kéwú lẹ́yìn mọ wá mímọ́ ẹ̀sìn talabul ilmi shar'i látara bẹ́ẹ̀ èyàn mọ̀ tún àtòsí kó tó di pé èyàn já síbi àdánwò depression èyàn ti pèrè padà abájá ni ti ń kéwú ti ń gbọ́ wá sí torí kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí ọ tí ò ti ṣẹlẹ̀ sáwọn tó ti lọ nínú àwọn ànábì Ọlọ́run ọba àtàwọn ẹni rẹ̀ ọmọ àfi Ọlọ́run pàtàn wọn fún wa kálíbà àwọn mú fúfú yẹ ipe àwa nìkan kọ́ kàn sórí tó kàn yẹn ìwọ nìkan kọ́ kàn gbogbo ayé náà ní máa ń kàn ìwọ nìkan kò ní problem tó gbọ́ fẹ́ fi Islam lẹ̀ ẹ̀yin ọ̀fẹ́ para ẹ̀ bọ́bá para rẹ̀ ó tún lọ lè wọ náà lọ́rùn ni kọ́lọ̀ wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa àrùn depression kọ́lọ̀ mọ́sá sọ wa ń bẹ̀ o gbogbo àwọn tí ń dà láàmú bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́mọsá bá wa mú kó ń bẹ̀ gbogbo àwọn tí ò ti ṣe ọlọ́mọdé ò ṣe wọn ọlọ́mọbọ̀ wa ní mánìjẹ́ mọ́bà wa lọ́kàn jẹ́ mọ́bà wa lálàáfíà ara jẹ́ ọlọ́mọbà wa lákòóso wa lẹ́ni rẹ̀ àdánwò àjálù oye tí báyàn tí yẹn fi ní depression kọ́lọ́mọsá sọ wa ń bẹ̀ ọlọ́mọbà wa lákòó fún wa ní imán gbogbo àtọ́lọ́mọbà wa lábàámi wà wò ọlọ́mọsá wa lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون